èyí kò jù nínú àbùdá Ọlọ́run kò tàn ká kété bí dọ̀dọ̀ nìyàn dọ̀dọ̀ kété ráyé òun náà ni àbùdá òfẹ́ tí wọ́n rá àbùdá òfẹ́ rẹ̀ nì ìyá náà yóò ṣàjọpín níbẹ̀ kájà kó mú ẹ̀jẹ̀ òfẹ́ nì ká mú jọ Jésù Kristi kó bá ti dàtúnbí òfin Ọlọ́run tọ̀ ẹ́ tọ́ ẹ̀yà gbénu ọkàn rẹ̀. Àkòrí ọ̀rọ̀ mi lónìí òun náà ni pé òfẹ́ ẹ̀ sọ̀rọ̀ ògbéraga. Kó bá wo Kọ́ríńtì kínní orí 13 látẹsẹ̀ kínní lébẹ̀ títí dé ẹsẹ̀ 4 wá rí pé Paul apostoli ó ṣàlàyé wíkún kan lẹ́bùn ò sọ tẹ́lẹ̀ ùfèdèfọ̀ ò gbàgbọ́ ùṣoríire kó pé òun ní òun kó pé akẹ́hàn òtòṣì ṣùgbọ́n láàrè èso fẹ́ èsè èrè kankan wọ́n á rí lébẹ̀ lẹ́yìn ibẹ̀ ni ọ̀rọ̀ ibẹ̀ tí yá mẹ́rùn-ún bá kété òun kò fẹ́ ṣe kété òun kò fẹ́ ṣe kété òun kò fẹ́ ṣe nítòní ó dá lórí pé òfẹ́ ẹ̀ sọ̀rọ̀ ìgbéraga kó bá rúfẹ́ níbikíbi kò fẹ́ bá ti yà láàrin ibikíbi kó bá ti bára rẹ̀ àbí láàrin èrò arẹra rẹ̀ sílẹ̀ èṣe o kò jẹ́ pé akáká rẹ̀ sókè bí èyí bí ọ̀nì kẹ́ ṣe ìgbéraga kẹ́ ya lérun kẹ́ ya fọ́run kò fẹ́ ṣe bá ṣùgbọ́n kó bá rọ́ni kọ́ ni kì í ṣe bá a jẹ́ pé òfẹ́ Ọlọ́run tòótọ́ òfẹ́ Jésù Kristi ó ti jìnnà sóró ọ̀nì bá ògbéraga òfẹ́ ẹ̀kan nírú èrònú lọ sírú bí ọ̀nì lè ya ọ̀rá rẹ̀ bíi pé òun jẹ́ nǹkan kan pé mélòó lọ rà òun láàrin kété ọ̀nìyàn kò ti ṣe pàtàkì tó èèyà ọ̀rá rẹ̀ bí ọ̀nì kan jẹ́ pé òun ní dáa jù òun ní lọ́gbọ́n jù òun ní mọ ṣíṣe jù òfẹ́ kété ògbà lọ́kàn rẹ̀ á balẹ̀ ṣe hílàhílo àmì hẹlẹhẹlẹ torí ohunkóhun àríra rẹ̀ bẹ́ẹ̀ ni kò jẹ́ pé òun ní ga sókè bá o eré àyókù alẹ̀ pẹ̀pẹ̀ náà kọ̀yà mójú alẹ̀ kọ̀mẹ́yà mọ́ ọmọ nìkejì àbí ẹ̀rá nínú òdàpọ̀. òfẹ́ á wo ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó fẹ́ sọ jáde á rò dáadáa kẹ́ẹ̀tì sọ bí ìgbà kọ̀ọ̀nìyàn fẹ́ sọ ohun kó bá sọ̀rọ̀ kó bá ta bá ọmọ nìkejì báwo lọmọ nìkejì nì báwo ní ti yarí ní ọ̀ra rẹ̀ òfẹ́ lè ronú bá òfẹ́ fẹ́ fọn fèrè ọ̀ra rẹ̀ kí ráyé kété rí mọ̀ wí ó tóbi o ó jinlẹ̀ o nínú mọ̀ o ó kẹ́kọ̀ọ́ o ó ṣe kété rẹ̀ fẹ́ fọn fèrè ọ̀ra rẹ̀ òfẹ́ fẹ́ gba ipò Ọlọ́run lọ́rẹ̀ kẹ́rì á múra rẹ̀ sí ipò ti Ọlọ́run kété wọn ní jẹyọ lónìí bá o àìrìn ọ̀nìkan àìṣe ní ṣàlùfà àìṣe ní bẹ̀ sí pé jíjẹ́ kí ọ̀nìyàn àìṣe ní ṣe yìí bá okun ọ̀ ló lérú ẹ̀jìrà ni mọ̀ ọ̀nà kan lọ tààrà sọ̀dọ̀ Olódùmarè a kún ọ ní pápá mọ́ra a sàn án dẹrú ìyẹn náà àrẹ̀ àwọn ohun gẹ́gẹ́ bí ọ̀nìkan rìn àrẹ̀ àwọn bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ni ṣùgbọ́n kó má ṣe ọ́ni kó jẹ́ pé òfẹ́ Kristi ní gbénú rẹ̀ wọ́n mọ̀ dá yàtọ̀ olùgbàkí Jésù láàrin ọmọ ẹ̀yìn 12 ẹ̀rá kan fẹ́ mu gan fúnra gan ọ̀ní làlúrí torí pé àwọn fẹ́ dàmọ̀ yàtọ̀ nínú wọn torí pé ẹ̀sùn wà pákáleke kan lọ Jésù ké dúró láàrin ọmọ ẹ̀yìn 12 bá kéèké sí ọ lùké sí akọ kétérù kárí ọ bọ́ síbẹ̀ ọ̀gá ké sí ọ wọ́n gbọ́ bà lẹ́rù Jésù Kristi òun ní mú ṣòro kíra kan fẹ́ yá mú kan fẹ́ yá pa látọ̀dọ̀ olórí àlùfáà yọ̀ dámọ̀ òní Judas ṣe wí kún bá ti mẹ́rùn kò lẹ́rùn òun ni Jésù láàrin ràn wà á rí i pé òrẹ̀lẹ̀ nì nínú òrẹ̀lẹ̀ náà ni Jésù ara yà sọ̀rọ̀ kíyèsí o níbikíbi kan bá ti yà bóyá níbi iṣẹ́ ni lágbo ilé ni nínú ìjọ Ọlọ́run ni yóò fi Ọlọ́run nìyẹn a ṣe àkóso ayé rẹ àkóso òṣèkò ti gbéra rẹ àkóso òṣèkò ti hùwà síra yòókù àkóso nípa kété kò í ṣe òfẹ́ ń bọ̀ ọ̀rọ̀ sábẹ́ ahọ́n ń sọ o lè aṣọ òtítọ́ ni kọ́ bá kàn ṣe pé fẹ́ ṣe àtúnṣe gan á sọ òtítọ́ ni ló ṣe kọ́ jẹ́ pé wọ́n fúnra rẹ̀ gan wàá mọ̀ wí bẹ́ẹ̀ ni pé òtítọ́ lè yí kẹ́ẹ̀dẹ̀ apá ọlọ́ra òfẹ́ sọ̀rọ̀ gbéraga o
ẹ mọ ẹ halẹ̀ kẹwé kọ́ bá ti jẹ́ pé èmi ló ránṣẹ́ Ọlọ́run, kọ́ bá ti jẹ́ pé èmi lọ ní bá kó ń bá ké ṣe bá ẹ wà ògbéraga. Kọ́ ẹ bá ké jòkó ẹ àbèrè lọ́ọ̀ rẹ wíkẹ́ ọjọ́ orí rẹ kò wí kí mi yà jòkó. Kọ́ bá wí àlùfáà ké sí ẹ àwọn wí àlùfáà ni bí ẹgbẹ́ ọmọ ni kò fẹ́ ni lómi àsáré onírú àpẹẹrẹ bá lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ jẹ́ pé lùgbàmúrìn màá rí kọ́ ni ti sá lọ ọ ní kó tó yí ọ̀gá ni ògì wá ní láyé ọ̀rá rẹ o ibi kẹ́ ẹ̀ sá lọ sí àyè olùṣọ́ àgùntàn ní kéésì olùṣọ́ àgùntàn kan bẹ́ẹ̀ àsábọ̀ bá ní ètò lọ́jọ́ orí ètò létí ìwé ètò létí ọlá àtọ́là ṣùgbọ́n òfin Ọlọ́run tọ́ itọ́ ọba nínú ọlé ìgbàgbọ́ ẹ̀yàn ọ̀nà ká mú farahàn lé yìí ni òfin sọ̀rọ̀ gbéraga o bẹ́ẹ̀ mọ bí ọtí lárùn rẹ gbàgà ọtí sọ̀rọ̀ gbéraga ṣọ́ra àbùdá Kristi Jésù ṣọ́ra àbùdá Ọlọ́run wàá ronúpọ̀ àdá wàá jákun rẹ rà rẹ sílẹ̀ torí pé bẹ́ẹ̀lì yíyọ Ọlọ́run kórìíra gbéraga ìrakọ̀ bá ti rẹ ara rẹ sílẹ̀ Ọlọ́run ajákun gbé ọ sókè lágbára Ọlọ́run òkè Ọlọ́run á gbé ẹyà sí o òjò lórúkọ mi ọmọ àbálá bíi tán òfẹ́ o sọ̀rọ̀ gbéraga ire o.